káalẹ́ ẹ̀kú àtòwúrọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ti tún fi ń dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú tó sì ń fi wọ́n lọ́kàn balẹ̀ ìlàkàkà òun lórí ìfọwọ́sowọ́pọ̀ rẹ̀ sí ojúṣe ìwà rere àti òfin láti dáàbòbò ẹ̀tọ́, òmìnira àti ìgbàlà àwọn aráàlú. Nínú ọ̀rọ̀ rẹ̀ láti ṣe ìrántí ọjọ́ ìjọba tiwantiwa tí í ṣe ìjọba àwarawa tọdún yìí, ààrẹ ṣe ìlérí bákan náà láti ṣe ohun tí ó ṣe pàtàkì láti mú ìjọba tiwantiwa dúró ṣinṣinṣin gẹ́gẹ́ bí ọ̀nà ìgbésí ayé ní orílẹ̀-èdè Nàìjíríà. Akọ̀ròyìn wa Musbau Dan Wahab lóníròyìn tó jábọ̀ ìròyìn yìí. Ìlú Abẹ́òkúta àti ìpínlẹ̀ Ògùn lápapọ̀ gba ipò pàtàkì nínú ìtàn ìṣàkóso ìjọba tiwantiwa tí í ṣe ìjọba àwarawa nílẹ̀ Nàìjíríà, àti pé èyí ni ìdí tí a fi ń ṣe ayẹyẹ ìsàmì àyájọ́ ọjọ́ ìjọba tiwantiwa tí í ṣe ìjọba àwarawa ti June 12 ní ìpínlẹ̀ náà, bí ó ṣe dá lórí akọni ọmọ ńlá nì tí ó wá jẹ́ ọmọ bíbí inú ìlú Ẹ̀gbá, ìyẹn olóògbé MKO Abíọ́lá. Akọ̀ròyìn wa Lẹ́kan Àgbọ̀ndẹ náà pẹ̀lú àwọn tí wọ́n jọ wà ní ibùgbé olóògbé MKO Abíọ́lá ní ọjà Àgbògbàgùrá ní ìlú Abẹ́òkúta, níbi tí àkànṣe àdúrà yìí ti wáyé fún ìbu ọlá fún olóògbé MKO Abíọ́lá, ẹni tí wọ́n kéde gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ Nàìjíríà lẹ́yìn ikú rẹ̀. Kò sí ìmọ̀ tí kò wúlò. Nípa ìdí èyí, àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Love Foundation Model School ṣe àbẹ̀wò sí ilé-iṣẹ́ amóhùnmáwòrán ìjọba àpapọ̀ NTA Ìjẹ̀bú Òde láti kọ́ ẹ̀kọ́ sí i, pàápàá jùlọ ìlò ẹ̀kọ́ ìwúlò bí ìgbóhùnsáfẹ́fẹ́ ṣe ń wáyé ní ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Akọ̀ròyìn wa Zainab Ọpẹ́níyì ìjábọ̀ ìròyìn wípé atọ́nà ni àbẹ̀wò ìnàjú náà jẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ èyí tó bá fẹ́ yan ìgbóhùnsáfẹ́fẹ́ ní iṣẹ́ òòjọ́ àbí ààyò rẹ̀. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Ìrìn àjò ṣókí tí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Love Foundation Model School rìn lọ sí ilé-iṣẹ́ NTA Ìjẹ̀bú Òde ní láti ní ìrírí púpọ̀ nínú ìgbóhùnsáfẹ́fẹ́ àti láti ní ìmọ̀ nípa bí ó ṣe ń lọ nílé iṣẹ́ náà. Nígbà tí wọ́n mú àwọn ọmọ ilé ìwé náà yíká àwọn ẹ̀ka oríṣiríṣi ní ilé iṣẹ́ náà, òṣìṣẹ́ ìṣàkóso ní ilé iṣẹ́ ọ̀hún, Ọ̀gbẹ́ni Kẹ́hìndé Gbádéyan, ṣàlàyé díẹ̀ nínú bí àwọn ẹ̀ka ilé iṣẹ́ ọ̀hún ṣe rí. Ọ̀gbẹ́ni Tọ́pẹ́ Àjàyí, tó jẹ́ ọ̀kan lára onímọ̀ ẹ̀rọ ilé iṣẹ́ náà, ṣàlàyé fún àwọn akẹ́kọ̀ọ́ náà bí ìyàrá ìṣàkóso àti ìyàrá ìgbóhùnsáfẹ́fẹ́ náà ṣe jẹ́. Pẹ̀lú ìkóríyá àti inú dídùn, díẹ̀ lára àwọn akẹ́kọ̀ọ́ náà sọ ìrírí wọn. Ọ̀gbẹ́ni Ìfẹ́olúwa Ògúnsànyà, ọ̀kan lára olùkọ́ni ilé ẹ̀kọ́ Love Foundation Model School, sọ pé ìbẹ̀wò náà ti fún àwọn ọmọ náà ní ìrírí ìgbésí ayé àti ìfihàn tí ó kọjá ìyàrá ìkẹ́kọ̀ọ́ wọn. Ó wá gba àwọn òbí àti àwọn alábòójútó ní ìmọ̀ràn láti máa fún àwọn ọmọ wọn ní àǹfààní báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún ti ṣe ìkìlọ̀ fún àwọn alákòóso orí adé tí í ṣe lọ́balọ́ba láti jáwọ́ nínú títa àwọn ilẹ̀ ní títà àìbìkítà àti ìwíwa kùsà lọ́nà àìtọ́ pẹ̀lú àwọn ohun àlùmọ́ọ́nì ilẹ̀ yìí lọ́nà tí ò bófin mu, léyìí tó sì fi dá wọn lójú pé àṣẹ láti ọ̀dọ̀ àwọn oníṣàkóso yóò jẹyọ láìpẹ́ láti dín ìwà náà kù káàkiri ìpínlẹ̀ náà. Gómìnà ń lọ sọ̀rọ̀ ìkìlọ̀ yìí níbi ìfilọ́lẹ̀ olú ti Ìlarù tó tún jẹ́ alákòóso gbogbo ọba tó wà ní ilẹ̀ Yewa, Ọba Kẹ́hìndé Olúgbénlé, gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ fún àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Ògùn tí ó sì tukọ̀ ìgbìmọ̀ náà fún odindi ọdún 2. Akọ̀ròyìn wa Hakeem Jimoh lóníròyìn tó bá wọn wà níbẹ̀ tó sì jábọ̀ ìròyìn yìí. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Gómìnà Dàpọ̀ Abíọ́dún, ẹni tó mọ rírì gẹ́gẹ́ bí alábòójútó ọ̀rọ̀ àṣà àti ìṣe èyí tó nípa olùdámọ̀ràn fún ìjọba, ó sọ pàtàkì ipò tí ìgbìmọ̀ náà ń kó fún ìdàgbàsókè ìpínlẹ̀ yìí. Gómìnà fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn lórí àṣà títa ilẹ̀ àti àwọn ohun ìní lọ́nà àìbójúmu, tó fi mọ́ wíwa kùsà àti àwọn ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀ yòókù èyí tí àwọn ọba ń ṣe agbátẹrù fún. Ó wá kìlọ̀ fún wọn láti jáwọ́ nínú àṣà yìí.
alága tuntun fún ìgbìmọ̀ lọ́balọ́ba náà ọba Kẹ́hìndé Olúgbénlé fi ẹ̀mí ìmoore hàn sí gómìnà fún iyì tí wọ́n bù kún. Ó wá ṣèlérí láti rí i pé ìṣọ̀kan wà láàrin àwọn ọmọ ìgbìmọ̀ náà àti rí i pé wọ́n ń dáàbò bo àṣà àjogúnbá iyebíye àwọn ènìyàn ìpínlẹ̀ yìí. Ìpàdé ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ògùn ló máa ń wáyé lẹ́ẹ̀kan lóṣù mẹ́ta láàrin ọdún, tó sì jẹ́ pé alága ìgbìmọ̀ náà ni wọ́n máa ń pín ṣe láàrin àwọn ọba mẹ́rin láti ẹkùn mẹ́rin ní ìpínlẹ̀ Ògùn. Ọmọlára Yusuf ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ NTA Abẹ́òkúta. níbí ni a ó ti máa mẹ́nu dúró fún ti ìròyìn wa fún talẹ́ tòní. ẹ má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.